mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé, mo sì tún kí gbogbo wa káàbọ̀ sínú oṣù tuntun, oṣù May, oṣù ayọ̀, oṣù ìdùnnú, oṣù ìfọ̀kànbalẹ̀, oṣù ìgbéga ló máa jẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ owó fẹ́ rí bákan lọ́jọ́ tòní, kẹrí dájú pé ẹ kíyèsí gbogbo bí ẹ ṣe ń náwó sí lọ́jọ́ tòní láti mórí bọ́ nínú ìṣòro owó lọ́jọ́ tòní. Lẹ́ni tó bá ṣeéṣe kí ẹ fi owó pamọ́ fún ìwúlò ọjọ́ iwájú, kí ẹ sì má ṣe náwó lórí nǹkan tí ò yẹ rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á dára látàrí pé ó ṣeéṣe kí ẹ rèrè ń jẹ láàyè iṣẹ́ tẹ́ bá tẹ pámọ́ṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ ní ìrètí pé gbogbo kan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ jẹ́ kára yá gágá, ẹ má ṣe ṣojú kòkòrò nǹkan ju bó ṣe ẹ lọ, kí ẹ sì má ṣe ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ṣọ́ owó náà lẹ́ni kí ẹ má nànà àpà rárá. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan ní ọ̀sán sí aago méjì ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpẹ́ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kí aáwọ̀ fẹ́ wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí látàrí ìpinnu kan àbí gbèsè kan tẹ́ gbé tí ẹ ò jẹ́ kí ó hàn sẹ́nikẹ́ni. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó dàbí ìgbà pó fẹ́ rẹ̀yìn tẹ́ látàrí iṣẹ́ tó máa dàbí ìgbà pápọ̀ lọ́rùn yé díẹ̀ lọ́jọ́ tòní láàyè ilé àti níbi iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ lè pílíìsì gbogbo ènìyàn, kẹrí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì ṣe nǹkan yín létòlétò, ẹ má jẹ́ ẹ má fa fàǹfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbà láfíà láàyè kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Ẹ gbọ́dọ̀ wọ aṣọ green rárá lénìí látàrí pé green jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 sí aago 5 ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ẹ máa rí ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ tòní. Àwọn kan tó dàbí ìṣù tẹ́tí experience látijọ́ mẹ́ta gbogbo ẹ máa yanjú lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí ẹ̀ ń gbà lérò fún dáadáa látàrí pé ẹ máa ní ìgboyà dáadáa lọ́jọ́ tòní. Ẹ sì máa lè ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá gbájúmọ́, pàápàá tí ẹ bá gbóhùn tó sọ sí yín lọ́kàn. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wáyé rọrùn láwùjọ yín pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ó ṣeéṣe káwọn challenges díẹ̀ fẹ́ wáyé nínú ìgbésí ayé lọ́jọ́ tòní. Àwọn kan tó dàbí negativity tàbí disappointment ó ṣeéṣe kó fẹ́ jẹ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kí ẹ mọ̀ dájú pé nǹkan máa tó rọrùn láìpẹ́ tí yín sì máa dùn. Lénìí kẹ́ rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ fẹ́ yanjú gbogbo ìṣòro yìí ní ìrọ̀rùn. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ìgboyà tẹ nínú ara yín, kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ kí ẹ lè ṣàṣeyọrí nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè rore gbámú, ẹ free mind yín kí ẹ sì jẹ́ kára yín yá gágá. Bẹ́ẹ̀ sì ni àwọn kan tó bá dàbí nǹkan tẹ́ ń plan fún dáadáa ẹ pamọ́ láṣìírí kó lè já sí bí ẹ ṣe ń fẹ́. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Agbára káká máa wà fún yín lénìí, ẹ sì máa ní ìgboyà púpọ̀. Ọjọ́ tòní ẹ máa lè kojú challenges èyíkéyìí tó bá jẹyọ. Ọjọ́ tòní sì jọjọ́ tó dára púpọ̀ fún yín láti rí dájú pé ẹ mójútó àwọn issue tó dàbí ìgbà kó tí ń wáyé látijọ́ mẹ́ta tẹ́ tí ń pàtì. Lénìí kẹ́ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yì tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23. Ó ṣeéṣe kẹ́ ìgbọ́ra ẹni yé kó fẹ́ wáyé nínú relationship yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ sí, kẹ́ ṣọ̀rọ̀ ẹnu yín sọ lọ́jọ́ tòní. Kẹ́ máa sọ̀rọ̀ tó máa ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì.
lọ́jọ́ tòní tẹ bá ń gbogbo eléyìí lò ó ṣeé ṣe kí ọjọ́ tòní lọ bó ṣe yẹ kó lọ kó má sí ṣù láàrin èèyàn àti olólùfẹ́ yín kankan lẹ́ni kẹrin dájú pé ẹ wòye sí àwọn nǹkan tẹ fẹ́ pinnu lé lórí kó má jẹ́ ètò máa pẹnikẹ́ni lára ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ìtọ̀ sí èèyàn ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè kí ẹ sì wáyé ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23 ó ṣeé ṣe kínú yín dùn káyọ̀ yín kún dáadáa lénìí tí ó sì sí nǹkan tó máa dí lọ́wọ́ kẹbẹ̀rẹ̀ ọjọ́ tòní pẹ̀lú ìwà tó tọ́ àti ìwà tó dára púpọ̀ lọ́jọ́ tòní ẹ lè má rí aláìsí ẹ̀ ara yín arágá yín á jẹ́ tó ṣe é pé ó máa ran iṣẹ́ yín lọ́wọ́ tásì tó inspire àwọn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ control business yín kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kẹ́ sì rí dájú pé ẹ kíyèsí dáadáa pàápàá àwọn kan tẹ́tí ń pàṣẹ láti ọjọ́ mẹ́ta kẹ́ mójútó ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22 lénìí a ṣe bí ìgbà pé kí ẹ báwọn ọ̀rẹ́ ṣe látàrí pé dàbí kẹ́ socialize dáadáa lénìí lọ́jọ́ tòní ìbáṣepọ̀ ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín máa dára púpọ̀ àyíká yín gan máa jẹ́ ètò ṣe é pé á bí ìrọ̀rùn àti fọkànbalẹ̀ fún yín ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹ́yìn gan tún fẹ́ surprise wọn pẹ̀lú àwọn wà tó dáa àtàwọn ṣesí tó dára púpọ̀ tó sì jẹ́ pé gbogbo pátá ló máa appreciate akitiyan yín lọ́jọ́ tòní ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí lọ kí ẹ sì ṣọwọ́ náà kí ẹ má ṣe náà náà àpà rárá blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22 àwọn nǹkan tẹ́ ti plan fọ́jọ́ tèmi ó ṣeéṣe kó wà disrupted bákan látàrí àwọn issue kéékèèké kan tó ṣe é pé ẹ ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ ṣàwọn àtúnṣe lórí àwọn nǹkan tí ẹ ti plan sílẹ̀ kẹ́ mọ̀ dájú pé challenges díẹ̀díẹ̀ ló fẹ́ wáyé lọ́jọ́ tòní ní tó ṣe é pé gbogbo ẹ máa tó yí padà kí ẹ wà positive kí ẹ sì rí dájú pé ẹ ṣàṣejù lórí ohunkóhun ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ jẹ́ kára yín yá gágá ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí fẹ̀yìn tẹ́ jẹ́ Sagittarius tàbí November aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ Sagittarius tàbí December aago 4 ìrọ̀lẹ́ sí aago 5 ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè lérúkọ Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn ènìyàn pàtàkì tó súnmọ́ yín á túbọ̀ dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe kíkan nu wọ́n fẹ́ wọ̀nyí lọ́wọ́ lọ́jọ́ tòní tẹ́ bá nílò wọ́n lọ́wọ́ wọn lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ béèrè rẹ̀ pàápàá tó bá jọmọ́ ti ọ̀rọ̀ iṣẹ́ tàbí kankan tó wà níkápá wọn ṣùgbọ́n kí sára pẹ̀lú àwọn kan tẹ́ ẹ máa béèrè tó ṣeé ṣe kó fẹ́ retí pé kẹ́yìn náà ṣe nǹkan kan fún wọn ní ààyè iṣẹ́ ó ṣeé ṣe kí ẹ má lè fókọ̀sì dáadáa ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ rẹra yín lẹ̀ kẹ́ sì gbìyànjú láti wà determine láàyè káyè tẹ́ bá wà pàápàá níbi iṣẹ́ purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ẹni láti kíyèsára dáadáa pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ jáde lẹ́nu o látàrí bó ṣe ṣe kí ọ̀rọ̀ ẹnu kó fẹ́ ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ máa sọ jáde lẹ́nu àtàyè tẹ́ ti sọ̀rọ̀ lọ́jọ́ tòní àwọn ọ̀rọ̀ yín lè jẹ́ tó ṣe é páwọn èèyàn máa fẹ́ mú sọ́wọ́ pé lágbájá ò ṣe sọ̀rọ̀ báyìí ó dáhùn tún lè fẹ́ lu ọ̀rọ̀ yín ègé sí yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára ẹ compose ara yín ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ bẹ́ẹ̀ sì ni ẹ bá tẹ̀lé àwọn àmọ̀ràn yìí á jẹ́ káwọn èèyàn túbọ̀ pọ́n yín lé dáadáa bákan náà sì rí á tún jẹ́ káyìíká yín rọrùn dáadáa lénìí ẹ̀rẹ̀ra yín lẹ̀kẹ́ ṣe nǹkan yín létòlétò kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 iṣu tẹ́ bá ní láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ti yanjú o tí ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí á sì túbọ̀ dánmọ́rán dáadáa láàyè iṣẹ́ ó ṣeéṣe kẹ́ ẹ wà very determined láti gbájúmọ́ nǹkan kíkan tẹ́ bá fẹ́ gbájúmọ́ láìláì ní distraction kankan nú rárá
tó sì jẹ́ pé máa jẹ́ kẹ́ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá dáwọ́lé lọ́jọ́ tòní, látàrí pé eré máa wà láyìíká yín, kẹ́ wá sòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 7 àṣálẹ́ sáago 9 àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green tí jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.